sọ ìmọ̀ ni. Ohun gbogbo ló sọ yìí. ẹ ṣeun ìyá Yorùbá ọyà kásáré lọ bẹ kọ. obìnrin ń ké sí ẹ kúrọ̀lẹ́ oní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ohùn mi akúdédé àsìkò yìí àsìkò ọ̀rìnrìn yìí ní pápápá kí ni mo mú wá lónìí mo máa ń wí ní gbogbo ìgbà náà lórí ìkànnì yìí ṣùgbọ́n mo tún fẹ́ tún sọ orúkọ tèmi òun náà ni Adéọlá mi Ọlátúnjí ẹwà Yorùbá yín àtàtà ohun tí mo mú wá lónìí tá a bá ń kọ orin ìgbà míì máa ń wà tó jẹ́ wípé bí a ṣe ń gbé ohùn orin òun ni ó yẹ kí ọ̀rọ̀ kó bá lọ tí a bá wá ń gbé lọ àwọn míì máa ń rò pé bóyá àwọn tí wọ́n ń sọ nígbà ń pé bó ṣe yẹ kó rí ni rárá o mo ti mú kan náà wá tó jẹ́ wípé olóògbé Síkírù Àyìndé Barrister àwọn ni wọ́n kọ níbi tí wọ́n ti sọ wípé olóòótọ́ kì í lẹ́ni kì í ṣe ẹni mo ti sọ ní orí ìkànnì yìí náà nígbà yẹn ní Fresh FM. pèsè máa tẹ̀sán wa ni. olóòótọ́ kì í ní ẹni. kì í ní ẹni. ṣùgbọ́n torí wípé bí bàbá ṣe ń kọ́. wọ́n pààrọ̀ yẹn jẹ́ àbí kó lè bá rhyme. kó lè bá rhyme kó lè bá orin dọ́gba ìbádọ́gba ni wọ́n máa ń perú ẹ̀ níbi orin. kì í ní ẹni. olóòótọ́ kì í máa yí lẹ́ni àwọn èèyàn ti rò pé bóyá ẹni máàtì táwọn olóyìn Gẹ̀ẹ́sì máa ń pè ní máàtì tán tó fi bá dẹ̀ ń lọ sùn pé ní kì í lẹ́ni kí ìyẹn ti. ó ti jábọ́ ó ti dàrú àmọ́ níbi eléyìí gbogbo wa náà la máa ń gbọ́ wípé kí wọ́n máa òkété kò bẹ́ gíjà kí wọ́n má fi ẹkùn kí wọ́n má fi wájá rárá o. ẹ má fẹkùn wájá ẹ má fẹkùn wájá wọ́n ní òkété ẹnìkan òkété ò bẹ́ gíjà mọ́ òkè ẹ má fẹkùn wájá kì í ṣe òkété. yíyọ lẹkùn yíyọ o yíyọ lẹkùn yíyọ wọ́n ní orí yẹn kọ́ bàjẹ́ pẹ̀lú yíyọ lẹkùn yíyọ o yíyọ lẹkùn yíyọ wọ́n ní òkété. òkété ò bẹ́gi jà mọ́ yíyọ lẹ́kùn wájá. ṣe rí gbogbo ohun tí orin yẹn gbogbo ohun tó sọ kì í ṣe wípé orin kò ní ìtumọ̀ àmọ́ nǹkan kékeré kan òun náà ni nǹkan tó dàbí wípé ó bà àjàó rẹ̀ jẹ́ tí apá rẹ̀ tó fi gùn jù tán lọ kí ni nǹkan náà ògìdán òun náà lẹ́kùn ẹkùn òun lògìdán bí ẹkùn bá sì fẹ́ dọdẹ ìmọ̀ rọra yọ ni tí ó fi mú un tó bá fẹ́ mú tí ó fi mú un la àmọ́ tá a bá wá sọ wípé ẹkùn ń yọ pé òkété ò bẹ́ gíjà ẹkùn àti òkété wọn lọ torí ẹran jíjẹ òun ni òkété gan òun ló jẹ́ fún ẹkùn torí náà ńkọ́ dípò tá a fi wá mọ̀ sọ wípé yíyọ lẹkùn ń yọ òkété ò bẹ́ gíjà mọ́ rárá o bí kò ṣe pé ògìdán kò bẹ́ gíjà torí wípé ó fẹ́ ṣọdẹ láti pẹran yíyọ lẹkùn yọ yíyọ lẹkùn so ògìdán tó bá sọ bẹ́ẹ̀ kò ní lọ pẹ̀lú yóò lọ ògìdán ò bẹ́ gíjà mọ́ yíyọ lẹkùn yọ làwọn àpò òkété kọ́ ògìdán ni torí pé ògìdán olólàjù òun náà ni ẹni tó kan rí náà ṣe mọ̀ pé ńgbà kan náà wà orin wọn kan wà táwọn náà kọ tó jẹ́ pé mi náà ò tètè mọ̀ pé bí wọ́n ṣe kọ́ nìyẹn. ẹ wá kọ́ àgbọ̀. pẹ̀lú ṣẹ̀kẹ̀rẹ̀ ètùtù kẹfà wá dá sí àtọkùnrin àtobìnrin. ṣe sùúrù náà kò ní tọ̀ òun lọ sẹ́ńkẹ́. yóò má ṣe fàájì ara mi. òde bá ti lòde yóò má ṣe fàájì ara mi. kí n tó mọ̀ pé wá fi hip hop jojo mi Àyìndé ni wọ́n ń sọ. àwa tó pẹ́ tó tó yé pọ̀ mo kọ̀ jìnnà èmi náà kọ́ sọ pé fájì yìí pọ̀ jojo mi máa máa ràn jùmọ̀ fájì yìí pọ̀ jo kélekèlè ṣubú sí ṣebí nǹkan tí mi ò mọ̀ ni fájì yìí pọ̀ jojo mi Àyìndé o fájì yìí pọ̀ jojo mi kí n tó wá farabalẹ̀ jókòó ńjọ́ kan no mo lọ program wọn ni wọ́n wá ń kọ́ pé wá fi hip hop jojo mi àṣé hip hop ni mo wá ń tẹra mi mọ́lẹ̀ ká. mo ti kọ̀kọ́ kúkọ jìnnà. òkété tèmi gan ti bẹ́ gìjà so lọ́rọ̀ kan ògìdán ò bẹ́ gìjà mọ́ ni. yíyọlẹ̀kùn yọ kì í ṣe òkété. òkékulé ó gbọ́ kó wá sọ fún tòkó báwọn ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wa. ẹ bá wa táàgì wọn. ẹ gbìyànjú elédùn àyòdè ìyànjú yín ládé Adéọlá mi Ọlátúnjí ẹwà Yorùbá yín náà ni ó ti lábọ̀ náà. ẹ ṣeun. ẹ̀yọ́ aláàtẹ̀tẹ̀ pupa àsúrámù èkó sí ẹ̀ máa bá mi ṣe ń wí. Ìyá lẹ̀kùn yọ ìyá lẹ̀kùn yọ. Òkété òkété ò fẹ́ kí ìjà mọ́ ọmọ àbẹ̀kùn wájà ọmọ àbẹ̀kùn wájà ọmọ àbẹ̀kùn wájà ọmọ àbẹ̀kùn wájà.
Thank you for watching. Ẹ ṣé o. Vincent wọ́n ní o gbẹ̀mí lẹ́nu. Gbẹ̀mí lẹ́nu. Wádàánù ní jẹ́bẹ̀. Ẹ ṣé o, ẹ ṣé, thanks for watching. How are you? Ṣé ń dẹ́ ẹ dálẹ̀ yìí ní sè?